A kí gbogbo ọmọ káàárọ̀ òjíire. Lónìí ohun tí a mú wá fún yín ni Ankara tí a lè fi aṣọ míì mix mọ́ bíi crepe, bíi Ankara plain and pattern ní o, bíi chantilly lace ní o, bíi Ankara plain náà ní o. Àwọn la mú wá lọ́lọ́kan òjọ̀kan ní ọdún tuntun 2025. Àwọn aṣọ, àwọn styles téèyàn lè rán tí jẹ́ pé béèyàn bá jáde gan wọ́n mọ̀ ọmọ Yorùbá àtàtàrí téèyàn ó jojú ní gbèsè. Bẹ́ẹ̀ bá ti ń gbádùn wa ẹ máa bá wa pín fọ́nrán yìí kó lè máa dé ọwọ́ gbogbo ọmọ Yorùbá káàkiri kẹ́ ẹ sì máa bá wa nífẹ̀ẹ́ sí nǹkan tẹ́ bá sì fẹ́ ká tún mú wá, irú aṣọ tẹ́ bá fẹ́ ká mú wá, irú àrà tẹ́ bá tún fẹ́ ká dá lórí àṣà Yorùbá ẹ̀yin ẹ fi sórí comment àwa ó máa gbé wá fún yín. Ẹ̀rọ á máa wò lọ ní kọ̀ọ̀kan lẹ́lọ́kan òjọ̀kan títí tẹ́ fi máa rí gbogbo àwọn styles náà tẹ́ máa fi mú tẹ́ máa fi mọ irú àrà tẹ́ máa fi gbogbo àwọn aṣọ Ankara tẹ́ ẹ ní lọ́wọ́ dá. Ó yá ẹ máa wò lọ bẹ́ẹ̀ lọ́kọ̀ọ̀kan lọ́lọ́kan òjọ̀kan. Ẹ má gbàgbé kẹ́ ẹ bá wa nífẹ̀ẹ́ fọ́nrán yìí kẹ́ ẹ lè fi máa ṣe ìwúrí fún wa láti tún ṣe dáadáa sí i. Ṣe ráwọn aṣọ yìí oríṣiríṣi òde ni wọ́n lọ. A lè wọ̀ míì lọ ilé ìjọsìn, a lè wọ̀ míì lọ sí àpèjẹ ráńpẹ́, a lè wọ̀ míì ṣeré lọ, èmi gan lọ bí iṣẹ́. Nítorí náà oríṣiríṣi àrà la lè fi àwọn aṣọ yìí dá o. A sì lè wé gèlè sí i ká ṣe ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà. A sì tún ká gbé báàgì tó dáa, ká wọ bàtà tó dojú ní gbèsè, ká tẹ̀lẹ̀ jẹ́jẹ́ gẹ́gẹ́ bí ọmọlúàbí tá a jẹ́. Kò ní jù báyìí lọ. Ẹ darapọ̀ mọ́ wa, ẹ subscribe sí channel wa, ẹ máa bá wa ká lọ. Ó dìgbà kan náà, ire o.